wọ́n ní inú Aláàfin Ọ̀yọ́ kò dùn, wọ́n ní ikú bàbá yìí ń bínú gidigidi o. Ìkẹta ní Ṣàngó Olúkòso Àyànlá iná ń bínú sí. Wọ́n ti sọ pé Ọọ̀ni Ilé Ifẹ̀ ni o. Àrólé Oòduà gan ni ó mú kábíyèsí ọba Akeem ọmọ Aláwàní agogo ọjà Adéròmú ọmọ Ọ̀wá Adé máa bínú o. Bí ìròyìn ti gba ìgboro kan nìyẹn o. Lánàá Monday gan ni olùrànlọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yìí ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé fi ìwé ọ̀hún síta o. Ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé ló sọ pé inú Aláàfin kò dùn sí bí Àrólé Oòduà ṣe fi gbajúgbajà oníṣòwò ní Dọ̀tun Sànúsí ẹni táwọn túmọ̀ sí Ìlàjì joyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. Aláàfin Ọ̀yọ́ ti sọ pé kì í ṣe ẹ̀tọ́ ọba ẹni ìtàn ẹlẹ́yẹ Ògúnwùsì o. Òun Aláàfin nìkan ni òun ní ẹ̀tọ́ ọ̀hún. Kò sí ọba aláyé kan tó nílò àǹfààní bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Ọba Ọ̀wádé ti sọ pé èyí tí Ọọ̀ni ṣe yìí kù díẹ̀ káàtó gidigidi o, nítorí kì í ṣe ojúṣe Ọọ̀ni ṣà láti fún èèyàn lóyè tí yóò sì ká gbogbo ilẹ̀ Yorùbá, àti pé irúfẹ́ ìgbésẹ̀ Ọọ̀ni yìí gbé ẹni rí Aláàfin fi ni o, nítorí ikú bàbá yìí nìkan lábẹnugan tó ní ipò agbára àti àṣẹ láti fúnni lóyè nílẹ̀ Yorùbá tí yóò sì dúró digbí ní gbogbo ilẹ̀ kílẹ̀ tí ṣe ti àwọn ọmọ odò tó dá ìwà. Bọ̀dé Dúrójayé nínú ìwé tó fi ṣọwọ́ sáwọn oníròyìn sọ pé níṣe ni Ọọ̀ni Ifẹ̀ ń wà bí ẹni pé kò sí òfin tàbí àṣẹ tó lè yẹ òun lọ́wọ́ wò látàrí àwọn ìwà tani yóò mú mi tí ó ń wù nílẹ̀ Yorùbá káàkiri. Ó ní bí Ọọ̀ni ti ń wà mọ́tómọ́tó yìí bẹ́ẹ̀ ni kò tẹ̀lé ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà o lórí ẹ̀tọ́ tí Aláàfin ní, pàápàá lórí bí ikú bàbá yìí ti jẹ́ ọba aláyé kan ṣoṣo tó lágbára láti fún èèyàn lóyè tí oyè yóò sì jẹ́ kálíńkákò nílẹ̀ Yorùbá. Ọba aláyé ìfikún pé ọ̀pá àṣẹ tí wọ́n gbélé Ọọ̀ni Ifẹ̀ lọ́wọ́ lọ́jọ́ tí wọ́n yàn gẹ́gẹ́ bí ọba aláyé nílé Ifẹ̀ orígun mẹ́rẹ̀ẹ̀rin Ifẹ̀ nìkan ló mọ̀ o. Àṣẹ àti agbára Ọọ̀ni Ògúnwùsì ẹnu ìjọba ìbílẹ̀ Ọ̀rànmíyàn tẹ́lẹ̀ tó ti di ohun tí wọ́n pín báyìí sí ìjọba ìbílẹ̀ àárín gbùngbùn Ifẹ̀, àríwá Ifẹ̀, gúúsù Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan ló mọ̀ o. Lákòótán ọba Abdulhakeem Ọ̀wádé ọmọ Aláwàní agogo ọjà ti fún Ọọ̀ni Ilé Ifẹ̀ ní wákàtí 48, ìyẹn ọjọ́ méjì pé kí Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba ẹni ìtàn Ògúnwùsì ó gba ìlẹ̀kẹ̀ lọ́rùn Sànúsí, nítorí kì í ṣe ẹ̀tọ́ Ọọ̀ni ìṣà láti fi èèyàn kan joyè tí tòun yóò sì rò pé gbogbo ọmọ odò tó dá ìwà ló ń jẹ oyè ọ̀hún lé lórí. Bí ọ̀rọ̀ ọ̀hún ti ṣe wà nìyẹn o. Táwa ni olórí ọba aláyé gbogbo nílẹ̀ Yorùbá láàrin Aláàfin, ikú bàbá yìí àti Ọọ̀ni ìṣà Àrólé Oòduà. Alore TV nílé nínú òkúni ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye.